Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀rù dá. Èyí tó. Ọmọ náà ni Dr. MUTIU Ọlátibóyè tàyè máa ṣe wọ́n jẹ́ lórí ètò yìí. Àwọn nǹkan tá a gbé dání tá a máa sọ náà ni bí a sì máa ń àṣírí ìwé àtegbò láwọn nǹkan kéékèèké tó jẹ́ pé tí a lè fi bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀ tí ó dẹ̀ ní ìpalára nínú yàtọ̀ sí lọ mú nǹkan burúkú báyìí wá sọ̀rọ̀ mi ti yé sẹ́rí ọ̀tọ̀ ni mo máa ń sábà máa sọ pé ọ̀tọ̀ ni traditional medicine ọ̀tọ̀ ni herbal medicine. Àwọn nǹkan yìí Ọlọ́run bá dá wọn pé kí a máa fi ṣe ìtọ́jú ara wa ni. Tí a bá wá rẹ́ lómi tó yẹ pé wọ́n á lò sí ọ̀nà tí ò tọ́ ó kú ohun ó kú Ọlọ́run. Èyí tí mo mú wá fún wa ní òní ni bí a ṣe ń lo pure water sachet 2 láti fi bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀. Sẹ́rí ìbá ẹlẹ́dàá sọ̀rọ̀ ó pọ̀ yẹlẹyẹlẹ ọ̀nà tá fi bá sọ̀rọ̀ oníkẹ́ jẹ́ ká mọ̀. Àwa míì ń jókòó àdúrà èyí tá fẹ́ ṣe náà ni Ọlọ́ba ló dá omi ò sì lọ́tà a fẹ́ fi bí Ọlọ́run ni Ọlọ́run á sì gbàdúrà gbogbo wa. Kódà àṣírí kan wà tó jẹ́ pé tá bá ti jí láàárọ̀ á bomi sínú cup a máa ń sọ àwọn ọ̀rọ̀ kan sí i tó jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe aburú síyàn ní ọjọ́ náà téèyàn ṣe iṣẹ́ yẹn ẹni náà máa wú ni. Wọ́n á sin gbẹrẹ wọ́n á rò pé tẹ ògùn mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni a ní rí jẹ́ omi lágbára Ọlọ́run. Ẹlẹ́yìí tí mo máa ń lé ní sẹ́rí 50 cl tó wà lọ́wọ́ mi méjì là máa wá àwọn tá a bá wá rí 50 cl tí ní omi tí wọ́n tà ní 50 cl ẹ jẹ́ ká wá the same measurement tá a lè fi get 100 cl tá a bá ti wá rí ẹ jẹ́ ká dà sínú pot ẹ jẹ́ ká sè kó fi di 50 cl tó bá ti wá dì bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dànù kọ́ọ̀pù kan ká wá gbé pamọ́ tá a bá ti gbé pamọ́ síbi kan tó bá ti dárọ̀ kùtùkùtù ọjọ́ kejì ká tó sọ̀rọ̀ síyàn ẹ jẹ́ ká gbé omi yìí ká sọ nǹkan tá à ń fẹ́ sínú ẹ̀ èyí tá a fẹ́ ẹ jẹ́ ká sọ sí ẹ wá jẹ́ ká jẹyọ atari kan ẹ jẹ́ ká mú omi yẹn lé lórí tó bá jẹ́ pé situation tó jẹ́ pé àárí atari ni ẹ jẹ́ ká mú bẹ́ẹ̀ wàláì ó dájú gan Ọlọ́run sì gbàdúrà yín ó gbàdúrà èmi náà mo wá fi àsìkò sọ fún gbogbo wa pé ẹ rí agbéètò kan kalẹ̀ ní orí Facebook lórí WhatsApp tí a fẹ́ ṣe online seminar ní on the 20 ní agbára Ọlọ́run kọ́lọ́mọ́ sọ púpọ̀ ló ń sọ̀rọ̀ ní on the 20 a fẹ́ ṣe seminar bí a ṣe ń lo àwọn material 8 kan láti fi gbọ́ àwọn oríṣiríṣi àìsàn gbogbo wa ló yẹ ká ní dání kódà gan bẹ́ẹ̀ yóò ní àìsàn yẹn náà ẹ jẹ́ ká máa lò àìsàn burúkú ní dosara wa lágbára Ọlọ́run gbogbo àwọn tó wà ní ìpèníjà àìsàn kan Ọlọ́run kó wá wọjú òní kó lọ́n kó bá mú kúrò fún wọn tó bá ti wá mú kúrò kó mọ̀ mú sí mi lára kó mọ̀ mú sáyà mi lára kó mọ̀ mú sáwọn ọmọ mi lára kó mọ̀ mú sí gbogbo ojú tẹ̀ ń wò mí lénìí kó mọ̀ mú sí lára ẹ̀yẹ jẹ́ ká dán wò mo tún wá ń sọ sẹ́rí tá bá ní interest lórí seminar yẹn ẹ click lórí ẹ wo under fídíò yìí ẹ máa rí link kan ẹ click lórí ẹ ó máa gbé lọ sí láti join group náà mo tún wá fi àsìkò yẹn náà sọ fún wa pé a ní ìwé kan tó jẹ́ pé ó kún fún àwọn nǹkan àìsàn lóríṣiríṣi yàtọ̀ sí burúkú kan tí wọ́n ń ṣe ká tí mo rí lọ iye gan ni mo rí ló jẹ́ kí mi náà sí ìwé ìjáde ìyẹn ni mo rí mo wá pé èèyàn dẹ̀ kórè ìjáde òun dẹ̀ ń ta fáwọn èèyàn mi gan ra ń bẹ̀ torí èèyàn máa ń wá ìmọ̀ kún ìmọ̀ nígbà tí mo rí tí mo rà tí mo wò mọ́ ni ṣé nǹkan tó kọ náà lélẹ́yìí tó pọ́nlé mo wá ṣe irú ẹ̀ tó tún dáa jù lọ ẹ̀yin tẹ́ bá ti níwèé lọ́wọ́ ẹ bá mi testify sí ẹ kọ́ sọ́ndà kiri ẹ lè níwèé lọ́wọ́ kẹ ẹ sọ yìí pé ní ẹnìkan nǹkan kan ṣe nìkan lẹ́gbẹ̀ẹ́ yín kẹ má lè ṣe àwọn nǹkan tí ò lè rí láti fi tọ́jú ara yín tẹ́ bá nídìí ìwé yìí ẹ click ní under ẹ máa rí líǹkì ìwé yìí ẹ download ẹ tẹ́ bá ti download ẹ máa gbé lọ síbi tẹ́ ti download ẹ agbára Ọlọ́run ẹ wọ̀rọ̀ mi ò ní jù àlẹ́ mi náà lọ́mọ yà fún mi. Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé.
aláwálù alákírù asọ̀hírù àbátínú ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú kó fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa ewé jẹ́ òun bẹ́ẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé.